sọ ẹ lè tó gùn lẹ́yìn náà sí ìṣẹ́jú méjì pé olókùn fún ẹ ẹ̀tẹ́ ẹ̀ ti súnmọ́ lóòótọ́ èmi kọ́ ni mo bí ọmọdé Táíwò lóòótọ́ èmi kọ́ ni mo bí ṣùgbọ́n èmi ni mo tọ́ bàbá ni mo jẹ́ fún tó bá ṣe pé bàbá ti àwọn tiẹ̀ náà ni bàbá tiẹ̀ làwọn ọmọ tèmi náà bá wà lọ́dọ̀ ẹ̀ mo believe pé nǹkan tó mo ṣe yẹ kó lè ṣe má jẹ́ kí n wà tẹ́ pé mi àti màmá ẹ̀ tó jókòó yìí á ti wojú ara wa. láyé. màá misbehave sí ẹ ilé ajá sú ẹ ọmọ kọlá sọ máa ń sìn mò ń jáde lọ́sẹ̀ aago mẹ́jọ alẹ́ mo wọlé ní mẹ́sàn-án ni ìsìnjà kò ti pè mí lórí aago wípé lágbájá ti wálé àbí kí n padà nínú ilé kí n bá tí mi bá bá tí mi ò bá bá gbà pé o fún ara ẹ gan o ti ń jáde kó mi lẹ́yìn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. o ṣe bàbá mi nǹkan ìwé báyìí ìbàjẹ́ wọn báyọ̀ ọmọlára ọmọ ẹni ìbájọ ni ìbáyọ̀ ọmọjọ ni kò mú wà ẹni ọmọ ọ̀rẹ́ ẹ ó lóun fẹ́ fẹ́ ọmọ ẹ ó dẹ̀ kọjálẹ̀ òní rárá àwọn ọmọ náà dúró kiri àwọn mọ́lẹ̀ fúnra wọn lóyún onílá àfi tó bá yọrí ṣé wọ́n ti gbàgbé ni ìjọ kìíní àná tó fi lóyún ẹni ìtàn tó gbóyún náà wá bá mi tó lẹ́nìkan ló fún ẹ lóyún èmi náà tẹ́wọ́ gbà ẹ́ nì bí o máa lé ẹ sígbó bí mo ṣe ń sọ̀rọ̀ yìí tí ìmọ̀ tí ìmọ̀ bàbá ọmọ náà ó wá ló fẹ́ bomi jẹ́ fọ́gbọ̀n ẹ wá gbọ́ná kí ni ìdí pàtàkì tó fi náà ọmọ náà ò lè fẹ́ra wọn. ẹ wò màmí kò sí nǹkan àmọ́ ìmọ̀ kò wọ́n lè fẹ́ra wọn gbọ́dọ̀ fẹ́ra wọn ní sẹ́ẹ̀. mo bá ẹ sọ ìkọ̀kọ̀ náà ló ń gbọ́ ní wọ́n bí bàjẹ́ ṣé ó lọ́tẹ̀ ní ìtọ́jú àwọn ọmọ rẹ. àyè wọn lè fẹ́ra wọn. kí ló dé ṣọlá wọn ní ọmọ ẹgbẹ́ yìí gbẹ́rù lọ́rùn àyàjẹ́ wọn lọ́dún bá jẹ́ fún mi. ó ti sọ pé wọn lè fẹ́ra wọn. wọn lè fẹ́ra wọn lè fẹ́ra wọn. kò sọ gbogbo kọjá rárá wọn gbọ́dọ̀ fẹ́ra wọn. kẹ́kì wá sọ fún ẹ tó bá jẹ́ èmi mo jẹ ọ̀nà àyà méjèèjì lóyún tí mi ò lè gbọ́dọ̀ pa àjẹkọ̀ fún ẹ sí láti èmi lọ kò lọ sí ọmọ lórí pé wọn máa fẹ́ra wọn wọ̀ fẹ́ra wọn kò já wọn ní ẹ̀ tó ti bọ́ tó ọ̀rọ̀ ìjábọ̀ tó ọ̀rọ̀ ìjábọ̀ lórí ẹ̀ wàá kọ́ ẹ̀ lọ́dọ̀ àkọjá di àti burúkú yìí. Mami. àtọ̀nà yóò ní bàjẹ́ o bàbá mi ṣó mọ̀ pé lánàá kò bínú fi mí lẹ̀ sórí ìjókòó jáde nígbà tó wà lọ tán èmi náà wá bínú mo kìjà mọ́lẹ̀ ìpè dandan kí ni ìdí pàtàkì ọmọ èlé fẹ́ ọmọ rẹ̀ ò fẹ́ mọ̀ mo wá bínú fẹ́ bínú jáde wá gbé mi padà pé kí n wá nígbà tí mo wá àlàyé tó ṣe fún mi kàyéfì ló jẹ́ fún mi kọjá àfẹnusọ mo wá rò ó mo wá ní kí n lọ wá alàgbà tó tún ní làákàyè tó lè bá mi dá sọ̀rọ̀ yìí ni mo fi lọ bá bàbá yìí. a máa jókòó burúkú a lè máa jókòó ní ìjókòó ọ̀fọ̀. ọ̀rọ̀ ìhà fẹ́ sọ yìí ó pọ́n mi sí omi òtún ọlọ́run máa jẹ́ kó wáyé náà ni.
ẹ̀yin ìyá nìtàn ọ̀rọ̀ gbọ́dọ̀ tóbi káfọ́ bèbè ibo ọ̀rọ̀ yẹn bá ṣe jẹ́ wà sọ lẹ́wà ẹ̀ pọ̀. Mami ṣe bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ ẹ ṣeun. Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ti ṣe sí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìwọ̀n pé mi ti ṣẹ̀ sí Ọlọ́run bá mi àfi kọ́ lọ́mọ aláàánú kó dáríjì mi kó bá mi yanjú ọ̀rọ̀ yìí nìkan náà. Màmí dáàdì Yẹmí pẹ̀lú mọ́mí Yẹmí àjọ ń gbélé bínú konú fún ọdún 17 sẹ́yìn nígbà náà ló ṣe lọ. ọmọ ni ó jogún o iṣẹ́ ọmọ pọ̀ ọmọ ni ó jogún o iṣẹ́ ọwọ́ mi. aṣọ iye tí mo wọ̀ ọmọ ẹ̀rọ ò ẹ̀ sàgbọ́n. ẹ jọ ṣe bàbá alágbèdè wa. wọ́n ti jáde ó lè fowó lọ síbi iṣẹ́. ṣé kò sí o. ẹ mọ̀ mi wọ́n yẹn. ẹ má bínú ojú mi ti lọ lára yín o. ṣùgbọ́n yìí mo bá mi bá yín last week tẹ́ ẹ̀ ń fọṣọ nígbà tí wàá sanwó ilé fún bàbá landlord. ok ẹ má bínú ẹ ṣe ohun tí wọ́n ti ní fún. ìyàwó mi tí mo gba ilé yẹn fún mi tó mọ afẹ́ mi kó àwọ̀. ẹ ká sọ ǹdẹ ó dẹ̀ dàgbẹ́ o ẹ wò ilé àtúrà o àárá yọ̀ ń bẹ́ o àánú àlọ́kọ́ tiwa lágbára láti kó mi báyìí ǹdẹ. bẹ́ẹ̀ ọ̀tá ń bá lọ yorùbá ní àwọ̀ ló má tẹ̀ ìmọ̀ wọn rẹ nínú o ṣé tí wọ́n bá ti mọ ara rẹ o ní kí tí wọ́n bá ti wà nínú tẹ́ lẹ́yìn tí tẹ wà ní jẹ́jẹ́ o kì í ṣe jẹ́jẹ́ o. kú ilé káàbọ̀ ó káàárọ̀ o ẹ káàárọ̀ kò jù yẹn lọ ẹjọ́ tó lọ́mọ ìfẹ́ wàhálà ẹ ṣàjókòó yẹn jẹ́jẹ́ ni tí bàbá kàn yín ẹ fọlẹ́ tí bí mo ṣe wà yín mọ́ ara mi nílé yìí o ẹ jẹ́ mi dẹ̀ ni mo máa ń lọ ní ọkùnrin tó mi dẹ̀ tó yàn ọkùn ẹ dẹ̀ ṣe máa rí fojú wọlé pé àwọn nìkan náà jẹ́ mo fẹ́ pé akéré jù ní gbogbo nílé yìí tí bàbá kàn understand ara wa. ẹ kò lè o. wà nàjà ó lè ṣe akẹ́kọ̀ọ́ tó kó báyìí. mo lálejò mo lè kí wọn. lóòótọ́ àlejò mọ́rẹ̀ mi lẹ̀tọ́ ni wọ́n ẹ ṣáà mọ obìnrin tó sọ pé ó balẹ̀ tó wà ní ìsàlẹ̀ yìí nítorí sílẹ̀ ìsàlẹ̀. lókè Laso mu yẹn. yes àwọn yẹn. ẹ ra wọn. ẹ ra sa. ìyá àdúrà. àwọn sà. àwọn dáàdi wa ń pè àbáwọn ọ̀gá ẹ ṣe jẹ́jẹ́ o. ṣọ́pẹ́ yẹn ọkọ mi yẹn. wọ́n dẹ̀ náìsì o wọ́n jẹ́ ń tú wọ́n dà pé wọ́n jẹ́ ń tí ara ẹ̀ balẹ̀ gan. ọkọ yìí bẹ́ẹ̀ yóò burú gan pàtàkì máa ti máa ṣe fún ara nílé. No, má worry. Jẹ́ kí mi máa lọ, jẹ́ kí n lọ sí sáré, mo fẹ́ yanjú àwọn aṣọ mi. kí ló dé. Ìbò fẹ́ tún jẹ́ kókó ẹ̀ náà. All right. Good. Okay. Ṣé ẹgbọ́n nǹkan tí mo sọ mo ti bọ̀ ṣe kí ara yín o. All right. Okay. Fẹ́dà kù. Ọmọdé, kí ló dé? Ó wà lé mi. Kí ló dé náà? Kí ló ṣẹlẹ̀? Ṣàlàyé fún ìlànà tó mọ̀ ọ́n kí ló ṣe é? Ìdè náà ìdè náà. Kí ló dé? Àwọn ọgọ̀dún ló ń pa mí lẹ́kùn. Dèédá mi já. Kí ló ṣe Bọ̀dé? Bọ̀dé jẹ́ kí n máa dára mi lẹ́bi pé mo fẹ́ ọkùnrin tó ti níyàwó ilé.